Mo kí wa nílé o, kí a tó tẹ̀síwájú ọ̀rọ̀ wa, ẹ jẹ́ ká gbọ́ bí àwọn ọba wa ṣe kí àwọn ọmọ ìyá wa méjì kan, kí ná kí wọn fún. Lẹ́yìn tí a bá ti kí wọn tán, à kó sínú ọ̀rọ̀, ẹ wá gbọ́ àwọn nǹkan tí ó yẹ kí ẹ gbọ́ nínú ohun tí a mú wá ní òní. Ẹ jẹ́ ká lọ sínú platform àwọn ọba wa. Èèyàn mi, a dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá, a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó dá gbogbo wa. Ọlọ́run ọba aláàánú ó máa bò sí ẹnikánukù pẹ̀lú ògo t'Olúwa, ayọ̀ la lọ, ayọ̀ la sì bọ̀. A máa mọ̀ pé gbogbo ọkàn àti taratara àti gbogbo àjẹjẹ mọ̀ pé kí Sunday Adéníyì ó ṣeun níbi tí wọ́n gbà tí wọ́n fi yọ ọ̀nà Ọlọ́run ní jẹ́ kọ́kàn sí ọmọ aráyé. Àbùdí ni tómi òkun, àbùdí tó tómi ọ̀sà, níbi tá àbomi yìí hàn pẹ̀lú ògo t'Ọlọ́run. Wọ́n ṣe èyí tó jù bẹ́ẹ̀ náà lọ. Iwájú lọ pàbí kì í ré sí. Mo sì wọ́n tó wọ́n ṣe kí ni mo kí baálẹ̀ Ṣèyí, mo kí òun náà púpọ̀. Gẹ́gẹ́ àdúrà tí mo ti ṣe síwájú bẹ́ẹ̀ ní orí fóun náà. Ire á dé fún, ògo á dé fún, Ọlọ́run ṣọ́ tẹbítẹbí taratara tọmọtọmọ. Ìkẹ̀ǹkẹ̀ ò ní ṣe wọ́n o. Iwájú ni yóò máa lọ o, kò ní gbogbo tá à ń ṣe ẹnikẹ́ ò ní rí di gèlèǹgélé tó kún o. Láyé wọn ò ní rí di ọgọ́ nìkẹ́ wọn. Ọmọ aráyé wọn ò ní ṣe sí ọ̀fun wọn. A dà fún wọn, ayé wọn kalẹ̀. Níyẹn ní yẹyẹrẹ ń dẹrí ràdàbà lọ́rùn. A rí wọn kalẹ̀ ni pẹ̀lú ògo t'Olúwa. Ayọ̀ ó dé, ògo ó dé. Mo dúpẹ́ lọ́dọ̀ wọn. Èyí tó jù bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe fún wa. Wọ́n sì kó ìgbà wa yìí Ọlọ́run jẹ́ àgbà bá wa láyọ̀. A sì dúwálé láyọ̀ pẹ̀lú ògo t'Olúwa. Mo dúpẹ́ lọ́dọ̀ wọn. A dà fún wọn, a dà fún wọn pẹ̀lú ògo t'Olúwa. Ayọ̀ bo ni. Mo dúpẹ́, ẹ ṣeun. Èmi ni Onísàbẹ̀ ọlá oyè níra òjòdú kejì Onísàbẹ̀ ni mo ṣàdúrà ní fún wọn. A dà fún yín o. Mo dúpẹ́, ẹ ṣeun. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn olórí wa. Ìyẹn baálẹ̀ Ṣèyí Omiṣore àti Sunday Adéníyì. Èyí tí wọ́n wò, tí wọ́n wà, tán rí, tán bù fún wa láti fi jẹ́ kí movement wa kó lè rọrùn láti fi wá sí Nàìjíríà. A kí wọn lọ́pọ̀lọpọ̀ pé wọ́n kú ìnáwó, wọ́n kú ìfi ti ọmọ ènìyàn ṣe. Ọlọ́run bá Elédùmarè, èyí tí ó ń ṣàánú aké àti arọ, a máa ṣàánú àwọn náà. Wọ́n ṣàánú àwa ọba Bénin láti jẹ́ kí gbogbo nǹkan kó rọrùn fún wa. Ìrọ̀rùn á bá wọn nílé, á bá wọn lóko, á bá wọn lọ́nà, á bá wọn níbikíbi tí wọ́n wà. Àṣírí wọn á máa bò ní. Gbogbo ibi tí wọ́n ti ń náwó, tán ti ń rí gbà, tán ti ń rí mú, tán ti ń rí jẹ, kò ní dí mọ́ wọn lórí. Àdúrà àwọn méjèèjì, ìyẹn Sunday Adéníyì àti baálẹ̀ Ṣèyí Omiṣore, àdúrà wọn á máa gbà. Wọn ò ní dáwọ́ ná láyé wọn. Gbogbo àwọn èso wọn á sì yè, á yè gidigidi. Ẹ̀tì tí mí àti tí omi nínú bùkátà wọn á bíá. Àdúrà wọn yóò gbà. Èmi ní ọba Ológùbà ti ìlú Ògùbà láti Benin Republic. Kí Ọlọ́run bá Elédùmarè kó tì wọ́n lẹ́yìn, kó bá wọn ṣe bí wọ́n ṣe ń tì àwọn náà lẹ́yìn. Tó ó dàṣẹ bá wọn. Mo dúpẹ́, orúkọ mi ní ọba Onipopo Adéṣínà Ìfẹ́gbèmí of Onipopo. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn bàbá wọn fún wọn gbogbo. Mo dúpẹ́ fún ọ̀rẹ́ akọrin wa Sunday Adéníyì àti baálẹ̀ Ṣèyí for all we are doing for us. Only God and us ancestors can return back that for us. I pray God for protect us and family and bless our business. Very thank you for everything you are doing for our movement. Thank you. God bless you. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé lóko àti lẹ́yìn odi wípé àlàáfíà àti kí Ọlọ́run kó máa jẹ́ ti gbogbo wa. Ojúbà gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ wà nílẹ̀ káàárọ̀ oòjíire. Mo kí gbogbo wa. Ọ̀rọ̀ tí mo mú wá lè ní ọ̀rọ̀ nípa
ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ni tí mo fẹ́ kí gbogbo ilẹ̀ káàrọ̀ oòjíire kí ẹ fetí gbọ́. Gbogbo wa la mọ̀ wípé a ní ọba ńlá ní ilẹ̀ Yorùbá, a ní àwọn ọba tó ga jù, àwọn ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, a ní àwọn ọba tó tẹ̀lé kí ló di pé ọba wa di rẹpẹtẹ ní ọjọ́ ìní. Odùduwà lọ́ba àkọ́kọ́, lẹ́yìn Odùduwà àwọn ọmọ ẹ̀ wá tẹ̀lé, lẹ́yìn àwọn alábàáṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo táwọn ọmọ ẹ̀ tàn sí. A máa ń gbọ́ pé Odùduwà bí ọmọ méje, a dẹ̀ máa ń gbọ́ pé Odùduwà bí àwọn ọmọ lóríṣiríṣi. A máa ń sọ pé ọmọ ẹyọ̀kan Odùduwà bí, ọmọ ẹyọ̀kan yẹn wá bí méje, àti gbogbo èyí tí ìgbàgbọ́ tó ní kálukú wá ní àti èyí tí èmi náà fẹ́ bá wa sọ ní èní ẹ̀yẹ ká orúkọ mọ́ra wọn káwo. A fẹ́ tún nǹkan láṣẹ nílẹ̀ káàrọ̀ oòjíire nínú ọdún tá a wà yìí 2024 yìí. A fẹ́ tún nǹkan ṣe, àwọn nǹkan tó ti bàjẹ́, àwọn nǹkan pọ̀ tó bàjẹ́ nílẹ̀ káàrọ̀ oòjíire tá a fẹ́ tún díẹ̀ ṣe nínú ẹ̀ nínú ọdún yìí lọ́pàá tí mo fi wá sí ìta láti wá bá wa sọ̀rọ̀ lẹ́nu. Èmi tí mo bá yín sọ̀rọ̀ ni olóyè Tolulaṣẹ Oguntosin Táyé, Tolulaṣẹ ti ilẹ̀ olómìnira Bénin, Tolulaṣẹ ti ààfin alájàṣẹ ti àjàṣẹ ilé Port Novo. Now mo wá láti wá sọ fún wa wípé nínú àwọn ọba ńlá tá à ń dárúkọ yìí, tá a bá sọ pé Odùduwà bímọ ọyọ̀kan ṣoṣo, ó bí ọyọ̀kan ṣoṣo bí méje, mẹ́ta wà ní Republic of Benin, then mẹ́rin wà ní Nàìjíríà. Nínú mẹ́rin tó wà ní Nàìjíríà, a máa ń sọ pé Aláàfin Ọ̀yọ́ wà nínú mẹ́rin, ọba Benin wà nínú mẹ́rin, Olúwo ti Abẹ́òkúta wà nínú mẹ́rin, then ọyọ̀kan wà mẹ́ta máa ń sọ pé ó wà nínú mẹ́rin tẹ́lẹ̀, Ọ̀ràngún ò sí nínú mẹ́rin tó wà ní Nàìjíríà. So a máa ka mẹ́sàn-án kan nísìn. Ìṣòro ńlá kan wà nílẹ̀ káàrọ̀ oòjíire tí a fẹ́ yanjú nínú oṣù tí a wà yìí, nínú oṣù kọkànlá ọdún 2024 yìí. Ó ti ní date, a máa lè pè ní ó kù ọ̀la nínú fídíò tí mo ń post ní èní yìí ní on the 4th of November 2024. So ní ta fẹ́ ṣe, ta fẹ́ solve nílẹ̀ káàrọ̀ oòjíire, a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe láti ọ̀la lọ, which is 25. Léyìí tó yẹ kó ṣe kí ẹ máa rí àwọn nǹkan tá a fẹ́ ṣe kẹ́yìn náà máa dá sí pé ìjẹ́ yẹ ká tú kíní ìṣe àbí kò yẹ ká tú kíní ìṣe. So lọ́rọ̀ àkọ́ṣá nínú àwọn ọmọ Odùduwà tí a tó wá ń sọ ó kù mẹ́sàn-án kan tí púpọ̀ nínú wa ò kí ń mọ̀ pé mẹ́sàn-án kan tó wà níbì kan. Tí nínú mẹ́sàn-án yẹn ni Ọ̀kànbí wà, èyí tó tẹ̀lé ni Ọ̀ràngún Léèlà, Alára, Àjèrò, Olúgbọ́n, Àrẹ̀sà, Oníkòyí, Ọ̀ṣínmọ̀wé ti Oǹdó àti Ọwábòkun. Padà pàjẹ́ka bíi mẹ́jọ bẹ́ẹ̀ yẹn. Then a wá kù ọyọ̀kan tó fi pé mẹ́sàn-án, which is Ọ̀kànbí. So gbogbo wọn pè wọn ní 16 powerful kingdom in Yoruba land, àwọn ààfin mẹ́rìndínlógún tó ga jù ní ilẹ̀ káàrọ̀ oòjíire. So problem wo la fẹ́ solve tó mú mi wá síta lẹ́nu, mo fẹ́ kí gbogbo akáwọn fídíò yìí látòkè délẹ̀ kẹ́ wá rí i pé ìjọ yẹ ká yanjú ìṣòro yìí àbí kò yẹ ká yanjú ìṣòro yìí. Nínú mẹ́ta tó wà nínú ọmọ méje mẹ́ta tó wà ní Republic of Benin, a ní Alákétu, a ní Onisabe, a ní Onipopo. Lẹ́yìn yẹn a wá ní Oníkòyí ti àjàṣẹ ilé ní Port Novo tó jẹ́ capital Republic of Benin. Ṣẹ́rí àwọn kíní kan ṣẹlẹ̀ nílẹ̀ olómìnira Benin tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ní bíbá yìí ni wípé àwọn ìran kan wà tí a máa ń pè légùn. Ìyàtọ̀ wà láàárín àwa Yorùbá àti àwọn ègùn yẹn. Ẹ̀yin tí ẹ ń wò mí lè má mọ̀, ẹ lè má dá wa mọ̀ nítorí pé nígbà kan wọ́n ní pé kí àwa má máa sọ Yorùbá mọ́, àwọn ègùn yẹn ní o. Nísìnyí wọ́n ní ká máa jẹ́ orúkọ Yorùbá mọ́, wọ́n lè bá wa fà á débi wípé ìwọ tó bá sọ Yorùbá wọn á pa ẹ́. Kíní yẹn ó bà àwọn ìran kan jẹ́ nílẹ̀ Yorùbá níbẹ̀ yẹn. Then lẹ́yìn yẹn ọ̀pọ̀lọpọ̀ wa rẹ̀ ti tú èdè wa, amú èdè wa dúró, a fi èdè wa sílẹ̀, a fi àṣà wa sílẹ̀. Orúkọ wa tó ní ká máa change púpọ̀ ká máa yídà, a yí orúkọ wa dà. Mo fẹ́ kí ẹ mọ̀ wípé àwọn ìran yẹn àwọn ní ìṣòro wa, àwa Yorùbá tí a wà nílẹ̀ olómìnira Benin. Àwọn ìran yẹn dẹ̀ máa ń wá sí ilé ní Nàìjíríà láti wá sọ pé àwọn ni àwa. Ẹ̀yin tẹ́ wà nílé rẹ̀ máa gbà wọ́n gbọ́, ẹ máa fà wọ́n mọ́ra gẹ́gẹ́ bíi pé àwọn ni. Meanwhile kì í ṣe àwọn. Táwa bá wá dé ẹ kì í gbà wá, táwa bá wá dé ẹ máa ń tì wá dànù. Ó ṣẹlẹ̀ sí mi ní so many places. Ààfin mẹ́rin tí mo dárúkọ yẹn ni ààfin tó ga jù nílẹ̀ olómìnira Benin. Àwọn ègùn dẹ̀ máa ń fẹ́ gba ààfin yẹn, wọ́n ti múra láti gba ààfin yẹn, wọ́n ti gba àwọn ààfin kan lọ́wọ́ wa pẹ̀lú ogun, wọ́n pa àwọn èèyàn wa lóríṣiríṣi. Nígbà tí wọ́n wá sílùú àjàṣẹ ilé, wọ́n pa àwọn ọba kẹrin nígbà yẹn wọlẹ̀. Then wọ́n mú akápò, wọ́n rí mọ́lẹ̀ lóòyẹ̀, ẹni tí wọ́n máa ń fún wọn láyè tó máa ti dé. Wọ́n ti tẹ̀lú àjàṣẹ ní 1455, then wọ́n wá dé ní 1685, 1688 wọ́n múra ogun
wọ́n dẹ̀ kógun jà wá ní 1689 náà fi gba ìlú Àjàṣẹ́lé. Ẹ̀rí mọ́ yẹ gba ìlú Àjàṣẹ́lé, ọba ò jẹ́ mọ́ títí ọba Kanu wá jẹ́ ní 1972. Ó wá dé nítorí pé kí ni Ọlọ́run fún lágbára, ó fún ní ìmọ̀, ó jẹ́ tó náyà, ó dé ó gbà ní 1972. Ẹ wo ọdún tí a fi ìjọba mọ́ nílẹ̀ Àjàṣẹ́lé. Bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ nílùú Ṣàbẹ̀ náà, 350 years ni wọ́n fi gba ìlú Ṣàbẹ̀. Bí pé àwọn èèyàn mọ̀ pé ẹni tó wà àwọn kan tó ń jọba Ṣàbẹ̀ láti 350 years wọ́n mọ̀ pé kì í ṣe àwọn mọ́. Ìjọba tó yá wọ́n á gba àfihàn padà. Gbogbo yẹn gba àwọn àfihàn yìí padà, mi ì fẹ́ bá a sọ ìtàn nípa ẹ̀, tó bá ti yá ẹ máa rí nínú àwọn YouTube. So iṣẹ́ tí a ṣe ó pọ̀ ńbẹ̀, a lè máa yinra wa nínú fídíò tàbẹ́ fi hàn yìí. But tàbẹ́ fi hàn yín lé ní pé báwo lè kí la fẹ́ fi dá gbígba àwọn àfihàn yìí dúró, pé wọ́n ń gba àwọn àfihàn yìí lọ́wọ́ wa, kí la fẹ́ fi dá dúró, òun ni ohun tàbẹ́ ṣe ní inú ọdún yìí. La fẹ́ mú ẹ bá ti wo fídíò kan lọ ẹ máa rí pé àfihàn Onípópó ó ti sọnù láti bí 450 years ago ni àfihàn Onípópó ti sọnù, tí kò sẹ́ni tó mọ ibi tó wà. Then bá ṣe rí àti bí wọ́n ṣe fẹ́ gbà bá ṣe jà sí, ó wà náà fídíò kan tí a ti ṣe kọjá, ẹ lọ sínú YouTube wa, ẹ tẹ Oduduwa alphabet, the only talking alphabet on earth. Ẹ máa rí àwọn nǹkan tó yẹ kẹ́ rí nípa bí wọ́n ṣe gba àwọn ààfin wa àti bí a ṣe gbà padà. Ẹ máa rí púpọ̀ nínú ẹ̀. Now báwo la yẹ fẹ́ dá kínní yìí dúró? Àwọn tí wọ́n ń gba ààfin wa yìí wọn náà wọ́n gbà mọ́, wọ́n ti gbà títí dé àwọn ààfin kan wà tó jẹ́ ààfin àwọn Yorùbá ní Èkó, ní Ọ̀yọ́ àti ní Ògùn state tí wọ́n ti gbà, tí a mọ̀, tí a tẹ̀kọ́bíra sí, tí àwọn gọ́vnà àwọn state wọ̀nyẹn tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn. Kíní kan làwọn ègún ní o, ègún kan bá fẹ́ bá Yorùbá kan jà tó fẹ́ gba ìlú kan, gbogbo àwọn ègún pápátá tó bá ti mọ̀ náà máa support ẹ̀, náà máa fi gbogbo tán ní fi support ẹ̀. A dẹ̀ máa lajú wa sílẹ̀, a máa gbowó ní ọwọ́ àwọn yẹn, a dẹ̀ máa fi wọ́n jẹ sí ilẹ̀ orí ilẹ̀ yẹn. Ó ṣẹlẹ̀ sí ìlú tèmi gangan tí mo bá yín sọ yìí, bọ̀ ìyẹn kọ́ ní fẹ́ bá wa sọ. Kí la fẹ́ dẹ́kun ìwà ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire yìí? Báwo náà ti ní gba àwọn ààfin tó kù lọ́wọ́ wa nílẹ̀ olómìnira Benin? Then àwọn tó ti gbà tẹ́lẹ̀, báwo la ṣe fẹ́ gbà padà? Òun la fẹ́ wá ìdẹ́kun sí ní ọdún yìí. Léyìí tí a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọ̀ràngún Ìlà, a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ajérò, a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Alára, a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúgbọ́n, a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Àrẹ̀sà, a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olówú. Àwọn ọba tí mo ti lọ bá nìyẹn tí wọ́n ti ṣetán láti yọ wá kúrò nínú ìṣòro yìí. Now Onípópó, wọ́n ti gba ààfin Onípópó láti 450 years ago, tí ọba ò jẹ́ ní ààfin Onípópó mọ́, tó yẹ pé wọ́n kàn jẹ́ bí ìbálẹ̀ ni. Àwọn ọba ìlú míì tó wà ní Togo náà ń darí wọn, but a fẹ́ dé adé Onípópó, a fẹ́ fi Onípópó fi ṣe àkọ́kọ́. A gbé àṣà tuntun sílẹ̀. Àṣà tuntun tá fẹ́ gbé sílẹ̀ yìí ní ọ̀dọ̀ wa lọ́hùn, àwọn ọba wa gbà wọlé. Then àwọn ọba tí mo dárúkọ kọjá ní Nàìjíríà yìí náà gbà wọlé. But kábíyèsí Ọ̀nìrìṣà wọn dá sí wa. Nítorí ẹ̀fà tí wọ́n lè fi dá sí wa, nǹkan tó wọ́n jẹ̀bi. Nítorí pé kí ni, nígbà tó fẹ́ gba ààfin Alákétu, ìṣòro ṣẹlẹ̀ láàárín àwọn àti Aláàfin. Aláàfin kọ ìwé 8 page sí Ọ̀nìrìṣà. Ìwé 8 page yẹn màá gbé jáde sínú fídíò yìí tí ẹ máa rí, tí gbogbo yín máa ka ìwé tí Aláàfin fi bá Ọọ̀ni sọ̀rọ̀. Òun ló fà á tí kábíyèsí Ọ̀nìrìṣà fi dá sí wa nígbà tá a lọ bá wọn pé a níṣòro ní ààfin Onípópó, wípé wọ́n fẹ́ gba ààfin Onípópó. Wọ́n ní kò kan àwọn pé àwọn kì í ṣe ọmọ Odùduwà, kí lọ bá àwọn ọmọ Odùduwà. Bẹ́ẹ̀ sì ni mo ṣe lọ bá àwọn ọmọ Odùduwà tí mo dárúkọ sẹ́yìn yìí, wọ́n dẹ̀ gba kíní ọgbàrọ̀ mi wọlé. So kábíyèsí bàbá ni wọ́n jẹ́ fún wa ní ààfin Ifẹ̀, àwọn dúró gẹ́gẹ́ bí Odùduwà ní ibẹ̀. So lóòótọ́ wọn kì í ṣe ọmọ Odùduwà, bàbá ni wọ́n jẹ́. So wọ́n lè má dá sí ọ̀rọ̀ yẹn, kọ́ fẹ́ àwọn ọmọ sílẹ̀ láti dá sí ọ̀rọ̀ ara wọn náà. Tí wọ́n bá wá rí ṣe, tí a bá wá rí ṣe, bóyá ní kẹyìn wọn máa dá sí wa. So ohun tí mo rí nínú ọ̀rọ̀ kábíyèsí Ọ̀nìrìṣà nìyẹn. So nínú ìrìn àjò wa tá a fẹ́ ṣe, a mú òfin sílẹ̀, a mú àṣà sílẹ̀ pé àṣà yẹn máa jẹ́ ìrìn àjò ìpèbí. So àwọn tí wọ́n fẹ́ tó wà ní ọ̀dọ̀ wa ní ọ̀hún, wọ́n máa ní láti rìn àjò ìpèbí. Òun ni tá a fẹ́ sọ fún wa yìí. Ohun tí a fẹ́ ṣe tó jẹ́ nǹkan tuntun tá a mú kalẹ̀ gẹ́gẹ́ bí àṣà tí a máa tẹ̀lé láti sin lọ, kí àwọn ìran tá à ń wí kán má bàa gba ààfin wa ní ọjọ́ iwájú mọ́. Torí irú èmi tí mo jẹ́ ọmọ yín tí mo wájú yín tí mo ń jà fún àwọn ààfin yìí, ó ṣeé ṣe kí n má ní oore ọ̀fẹ́ láti sàárọ̀ àwọn agbára yìí mọ́ tó bá débì kan. Ó lè ṣe pé tí irú àwa bá lọ, kó má sẹ́ni tó tún máa náyà láti fi kojú àwọn ará bí yìí fún ohun tí wọ́n ń ṣe. So ó ṣeé ṣe pé kán má gba àwọn ààfin lọ́jọ́ iwájú, kán má bàa wá gbà lọ́jọ́ iwájú. Òun ló fà á tí mo fi wá sí
ìta báyìí láti wá sọ ohun tí a fẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fún wa. Ẹ̀yin tí ẹ bá gbọ́hùn mi, ẹ jọ̀ọ́ wá bí ẹ ṣe fẹ́ sa ipa tiyín tẹ́ bá jẹ́ original ọmọ ọkọ Yorùbá, nítorí púpọ̀ nínú wa ta wà ní Nàìjíríà yìí kọ́ ni Yorùbá o, púpọ̀ nínú wa kọ́ ni Yorùbá. N fẹ́ kí gbogbo wa mọ̀, àmì a máa gbórúkọ Yorùbá sórí, a máa jẹ́ orúkọ Yorùbá, a máa jẹ́ Adétúnjí, Adéwálé, Adékíní, gbogbo wa kọ́ ni Yorùbá o. Ẹ jẹ́ kí a farabalẹ̀ ká tún ẹbí kọ̀ọ̀kan, ìran kọ̀ọ̀kan ká tún ṣe, nítorí pé ogun tó ń jà wá nílẹ̀ káàárọ̀ òjìrè, tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ káàárọ̀ òjìrè, àwa ò mọ̀. Gbogbo yín tẹ́ ń gbọ́ mi, ẹ lè má mọ̀, but tí ẹ bá ti rí èyí tó ṣẹlẹ̀ sí àwa nílẹ̀ olómìnira Benin, ni ẹ máa fi mọ̀ wípé ó ti súnmọ́lé tán, ó ti wà lÉkòó, ó ti wà lọ́yọ̀ọ́, ó ti wà ní Ògùn. Gbogbo ìlú tí ó ní báńdì, tó ní bọ́dà, tó ní ààlà pẹ̀lú Nàìjíríà ni a ti ní ìṣòro yìí tí àwọn èèyàn mọ̀ wípé ìṣòro ni. Tí àwọn tí kìíní yìí ń ṣẹlẹ̀ sí, tí wọ́n dákẹ́, tí wọ́n lè sọ̀rọ̀, tí ohun wọn ò jáde síta. Now kí la fẹ́ ṣe nísìn ni pé a gbé àṣà sílẹ̀, tuntun sílẹ̀, wípé ẹni tó máa dé àwọn adé mẹ́rẹ̀ẹ̀rin yẹn, adé Alákétu, Onísàbẹ̀, Onípópó, Oníkòyí ti Àjàṣẹ́ ilé ní Port Novo, àwọn ààfin ńlá mẹ́ta yẹn tó máa dé adé ààfin mẹ́rẹ̀ẹ̀rin yẹn, àwọn yẹn láti ṣe kíni, wọ́n láti wá máa ṣe ìrìn àjò ìpèbí wá sí Nàìjíríà. Aláàkọ́ nínú ìgbìmọ̀ lọ́balọ́ba ti Yorùbá, wọ́n á gbà wọlé. Ẹni tí ẹbí yẹn bá fà jáde, a máa gba ẹbí yẹn wọlé, ẹ máa gbà wọlé pé ẹbí ti fà ẹ́ jáde. A ti yẹ̀ wò, Ifá ló mú, a ti yẹ̀ wò, kì í ṣe ìran tibí. So tí àwọn ọba bá ti yẹ̀ wò, tí wọ́n bá ti rí pé kì í ṣe ìran tibí, ìgbà yẹn ni àwọn ọba wa ṣe máa sìn wá sí Nàìjíríà. So ẹ jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú fọ́nrán bí wọ́n ṣe fẹ́, àwọn ọba tó fẹ́ sìn, tó ti ṣe tán láti sin Onípópó wá ṣe ìpèbí ní ilé. Onípópó ń bọ̀ wá ṣe ìpèbí ní ilé, àwọn ọmọ ìyá ẹ̀ tó wà lọ́wọ́ láti sìn wá, láti wá ṣe ìpèbí ní ilé. Ibo ló ti fẹ́ ṣe ìpèbí? Wọ́n á ṣe ìpèbí ní ọ̀dọ̀ Ọ̀ràngún Ìlà, wọ́n á ṣe ìpèbí, wọ́n á ṣe àbẹ̀wò sí ilé ní Ifẹ̀, ní ààfin Ifẹ̀. Wọ́n á lọ sí ilé Oduduwa, wọ́n á lọ sí ààfin Oduduwa tí kábíyèsí Ọọ̀ni bá gbà wá láyè pé àwọn máa gbà wá. So adé ààfin Oduduwa, àwa lọ sí gbogbo ààfin àwọn ọmọ Oduduwa tí mo kà sílẹ̀ ní ẹ̀yìn yẹn. Ẹni tí ò bá tí gbọ́, mi ní rẹ̀fẹ́ láti túkà, ẹ jẹ́ ká lọ gbọ́ ní látẹ̀yìn pé mo ka àwọn ọmọ Oduduwa kan. Àwọn tí mi bá rántí kà síbẹ̀, ẹ jọ̀ọ́ ẹ kàn rán mi létí, kí ẹ kàn tẹ pè mí sákìyèsí pé ó kan ọmọ Oduduwa mí níbòmíì. Bẹ́ẹ̀ ni wọ́n ní pé ní Ọ̀wọ̀ náà ọmọ Oduduwa ni wọ́n. So ọmọ Oduduwa pọ̀ náà, a lè sọ pé bóyá ọmọ Oduduwa kò jẹ́ 16 mẹ́rìndínlógún nìkan, a lè ní pé ọmọ Oduduwa kò jẹ́ 7 nìkan. So àwọn yẹn sọ pé ọmọ Oduduwa pọ̀ rẹpẹtẹ, bọ̀ èyí tí a rí kà òun la kà fún yìí. So wọ́n máa tẹ gbogbo àwọn ààfin yẹn yíká. So ọ̀sẹ̀ méjì la fẹ́ lò fi rin gbogbo ìrìn yìí, tó bá tún gbà wá ju méjì lọ, àárín láti fi kíni, láti fi lọ sí gbogbo àbí tó yẹ ká lọ. So a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn bí àwọn ọba wa ṣe fẹ́ dé. Kíní kan ni mo fẹ́ kí ẹ mọ̀, àwọn ọba wa nílẹ̀ olómìnira Benin, wọn kì í fún wọn ní sálárì, wọn kì í tọ́jú wọn, ìjọba ò kì í tọ́jú wọn, ó ti wà bẹ́ẹ̀ ti pẹ́ o. Ẹbí ìjọba Benin kọ́ o, ọlá pé àwọn tó mú wa lẹ́rú ń táwọn ṣe, àwọn France nígbà tó mú wa lẹ́rú, nígbà táwọn fẹ́ gbòmìnira tiwọn, wọ́n pa ọba tiwọn, gúrí ọba tiwọn ni. So wọ́n wá lè gba àwọn ìlú kan káwọn máa tún ọba wọn ṣe. Ìdí nìyẹn tó gbogbo ìlú tó yẹ pé ìlú French country ní gbogbo ọba bẹ̀ wọn kì í tọ́jú wọn, kì í fún wọn kan. Àyàfi tí ẹni tó bá jẹ oyè bá jẹ́ ẹni tó fẹ́ lo owó yẹn láti àpò ara ẹ̀ láti máa fi fún wọn ní tọ́rọ́ kọ́bọ̀. Bọ̀ pé bóyá bí wọ́n ṣe ń yọ owó kalẹ̀ fún àwọn ọba Nàìjíríà àti àwọn ìlú tí àwọn English tán tí wọ́n colonize, wọn ò ṣe bẹ́ẹ̀ fún wa ní ilẹ̀ olómìnira Benin. Ìdí nìyẹn tí àwọn ọba wa kì í fi bẹ́ẹ̀ ní owó lọ́wọ́. Ìrìn àjò tá fẹ́ rìn yìí, àwọn ọba ò ní mọ́tò, àgbà mọ́tò ni. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ràn wá lọ́wọ́. Àwọn mẹ́ta kan la fẹ́ dárúkọ fún yín. Aláàkọ́ ẹnìkan tó jẹ́ ẹ̀gbọ́n wa kan tó jẹ́ Sunday Adéníyì àti Baálẹ̀ Ṣèyí Omíṣore. Then lẹ́yìn yẹn ọ̀gbẹ́ni Ìràwọ̀ Fàrẹ́gbẹ́ṣọlá, wọ́n ṣẹ̀ṣẹ̀ promise wa ní èní ni wípé àwọn máa support wa, àwọn máa ràn wá lọ́wọ́ fún bí àwọn ọba wa ṣe máa wá sí ilé. So láti wá ó tún nira fún wa látàrí pé wọn ò tọ́jú wa ní ọ̀hún. Nísìnyí kí nìkan tó wá ṣẹlẹ̀ lọ́hùn yẹn tí mo fẹ́ kẹ́ mọ̀, wọ́n wá mú àwọn ìjọba ní pòkè o, àwọn fẹ́ máa tọ́jú àwọn ọba kan tó jẹ́ àwọn ọba wọn. Ǹjẹ́ mọ̀ pé gbogbo ìlú tí Yorùbá tẹ̀ 200 years 100 years 150 years kó tó di pé àwọn àlejò wá dé, àwọn tápẹ̀lẹ́gùn yẹn wá dé tí wọ́n dẹ̀ gba ìlú yẹn,
àwọn ọba tó gba ìlú yẹn níjọba mú wípé ọba táwọn fẹ́ mọ̀ nìyẹn ṣẹ́rí pé ìṣòro ti dé bá wa ní ilẹ̀ káàrọ̀ òjìrì ní ọ̀hún. Ó ṣẹlẹ̀ sí gbogbo ààfin tí mo dárúkọ fún yín. Ààfin ta ní nílẹ̀ olómìnira Benin tó jẹ́ ààfin ọba aládé nílẹ̀ olómìnira Benin ó jẹ́ 36 sí 40, ó tó 40 tí a ní. Nínú 40 yẹn láti ní 4 tó ga jù nínú àwọn 40 yẹn. Bẹ́ẹ̀ sì ni a ní àwọn baálẹ̀. Tá bá pín ilẹ̀ olómìnira, tá bá wo dáadáa Benin, ilẹ̀ olómìnira Benin, ẹ máa rí wípé Yorùbá kọjá ìdajì. Àwọn míì wà tó ti sọnù tí wọ́n pé wọn kì í sọ Yorùbá mọ́. Bírú ààfin Onipopo yìí nìsín, wọn kì í sọ Yorùbá mọ́ ńbẹ̀. But orúkọ Yorùbá ni wọ́n jẹ́ ńbẹ̀. Tá bá wo, tá bá ṣèwádìí wọn, ẹ máa rí pé orúkọ Yorùbá ni wọ́n jẹ́ ní ibẹ̀. Family Yorùbá, family Akapo, family Amusu, family Arugba, family àti bẹ́ẹ̀ lọ, family Aláùsá. Bó ṣe jẹ́ nìyẹn níbẹ̀ yẹn, but wọn kì í sọ Yorùbá mọ́. Púpọ̀ àwọn ìran Yorùbá tó wà nílẹ̀ olómìnira Benin tí wọn mọ̀ pé Yorùbá làwọn ọmọ wọn pọ̀. Tá bá pa owó ẹ̀ pọ̀, a fẹ́ wọ bí 70% or 60% or 70% ṣá, àwa Yorùbá tá wà ní ilẹ̀ olómìnira Benin. Bẹ́ẹ̀ la pọ̀ káàkiri. So òfin tá múlẹ̀, àṣà tá múlẹ̀ yìí tó jẹ́ àṣà tuntun yìí, òun ni a fẹ́ ṣiṣẹ́ lé lórí. Ẹ̀yin tí ẹ bá gbọ́, ẹ máa rí pé orúkọ èèyàn 3 péré la dárúkọ ní bíbá yìí. Ní gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrì, kó má wá sí àwọn tí a ti sọ fún, àwọn èèyàn tèmi tó láyé ti sọ fún, oníkálukú tó ń gbọ́dọ̀ mi, wọ́n mọra wọn. Àwọn tó ti gbọ́ rí tí wọ́n dáhùn, wọ́n mọra wọn. Ó lé ní 100 àwọn èèyàn tí mo sọ fún. Èèyàn 3 péré la rí tí wọ́n ní pé tí àwọn méjì ti ṣe ìrànlọ́wọ́, tí èèyàn kan ní pé àwọn máa ṣe tiwọn very soon láìpẹ́. Ìwọ tó ń gbọ́ tèmi, tó ń gbọ́dọ̀ mi ńkọ́? Tó dẹ̀ rí ìyà tó ń jẹ wá torí nǹkan tó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ olómìnira Benin. Báwọn bá wa wọn ní mọ́tò, báwọn bá ìṣẹ́fẹ́ wá yìí, ó yẹ kó gba mọ́tò lọ, kó gba aṣọ lọ, kó gba ẹrù lọ, kó gba adé lọ, kó gba gbogbo nǹkan lọ. Ká fi kẹ́ wọn wípé ṣé ìyà tí ń jẹ yín láti jọ yìí, àṣé wọn kì í fún yín ní sálárì, wọn kì í fún yín ní kankan, àṣé wọn kì í kọ́ àfi fún yín, wọn kì í tún àfi yín ṣe, àṣé wọn kì í fún yín lówó nǹkan. Báwo lẹ́sọ̀ ṣe ń ṣe? Ẹ máa gbọ́ lẹ́nu àwọn ọba wa tó máa ti dé, ẹ máa gbọ́ táwọn púpọ̀ náà máa sọ ohun tó máa sọ. But nínú fọ́nrán yìí, a máa ní ìrọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ́nu àwọn ọba wa tí wọ́n ń bọ̀ wá láti fojú rí àwọn tí wọ́n ń bọ̀ wá láti wá ṣe ìpèbí fún Onipopo. Báwo ẹ máa rí pé Onipopo tó fẹ́ wọ ìpèbí ni àwọn kábíyèsí wa ni wọ́n máa bá yín sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan tábẹ̀ látòrí bàbá wa Onisabe, ẹ bá wọn sọ̀rọ̀ nílé. Èmi ni Onisabe ọba ọlá oyè níran ìṣọ̀lá òjòjú kejì Onisabe. Tó pé ohun tá a fẹ́ bẹ̀rẹ̀ ní sí ẹ̀ẹ́dẹ́kun, mo fẹ́ bẹ̀yìn ni létò bá ti kì í sí nísìnyí nìkan máa lọ bẹ́ẹ̀ ni pẹ̀lú ògo Tolúwa. A ṣe gbogbo agbára gẹ́gẹ́ bí akitiyan tẹ́ ń bá wa ṣe, tẹ́ ń ṣe gbogbo kẹ́ni á gbé Onipopo wá ẹ̀dọ̀ yín nísìnyí yọ wá bí ìpèbí. Afẹ́ká tó ni gẹ́gẹ́ bí ẹ̀yin àwa ọmọ Oduduwa láti tó ní ilẹ̀ Benin. Bẹ́ẹ̀ ni a fẹ́ kó rí ilẹ̀ Nàìjíríà ń bí bẹ́ẹ̀ ká mọ́ sọ́ra wa nù, ká mọ́ sọ́ra wa nù. Mo ń fọlọ́, mo fi bẹ̀, mo fi àwọn dàbí náà mo fi bẹ̀ yín. Bàbá ńlá wa Oduduwa náà ni mo fi bẹ̀ yín o, eré adé ni mo fi bẹ̀ yín. Pẹ̀lú ògo Tolúwa, ayọ̀ ni a fi parí rẹ̀, ògo la fi parí rẹ̀, ìdùnnú la fi parí rẹ̀. Gbogbo ta sọ gbogbo ohun ta sọ àrọ̀ mọ́ o, àrọ̀ mọ́ o. A dìde lé pẹ̀lú ayọ̀, ká ṣe bá yín pẹ̀lú ayọ̀, pẹ̀lú ògo. Níbi tẹ́ ń yọ, tẹ́ ń fi ṣe ní àìrídìí olókun, àìrídìí ọlọ́sà. Ọmọ aráyé ò ní rí di yín o, àṣeéṣe ayé yín kalẹ̀ pẹ̀lú ògo Tolúwa láyọ̀ láàdé. Èmi ni ọba Abdulwahab Adio Ológunbà ti ìlú Ògùnbà tí ń bẹ ní ilẹ̀ Benin Republic, Secretary General of the Council of Oba Yorùbá ní Benin. Ó ṣẹlẹ̀ pé amọ̀lé gidi òun la fi ronú wípé bàbá wa Onipopo tó fẹ́ gorí àpèrè bàbá rẹ̀ nísìnyí, a gbọ́dọ̀ mú wá sí ilé kó wá ṣe ìpèbí ní ọ̀dọ̀ yín. A sì fẹ́ kí a lè jọ fojú kara wa, ká kọjá sí ọ̀dọ̀ Rọ̀wúlà, ká wá ṣe ìpèbí ńbẹ̀, ká wá rìn, ká lọ sí ọ̀dọ̀ Alára, Ajérò àti Olúgbọ́n àti Àrẹ̀sà, Olówù, ká lè ríra àti àwọn tó kù, ká lè ríra, ká lè discuss lórí
bí ilẹ̀ Yorùbá yóò ṣe dàgbàsókè nípa ti àṣà àti ìṣe. Gbogbo àwọn ọba tó kù tí a fẹ́ lọ bá, kí ká bá wọn ní ayọ̀, kí a ṣe gbogbo nǹkan yẹn ní ayọ̀, kí gbogbo ẹ̀ kó dùn bí oyin. Tó èmi ni ọba Ológùnbà ti ìlú Ògùnbà láti Benin Republic á ṣe ṣe. Inú wa dùn, wa kún láti jẹ́ pé kí àkókò wa kó farahàn láti dé adé fún Onípópó nítorí wọ́n ti fi ipò yẹn sílẹ̀ ó ti pẹ́. Nísìnyí ẹ̀rọ kan orí wa ni ìmọ̀ràn yẹn ó wá jáde. Ìgbà tó jáde tí a mọ̀ pé Onípópó ó ní láti bọ́ sí eré àpèrè baba Alápọ̀n. Ǹjẹ́ ó ṣeé ṣe torí Onísàbẹ̀ Onípópó pẹ̀lú Alákétu ní àwọn ọmọ Oduduwa àti ìjọba ó pín sí méjì torí àwọn yẹn ní Benin Republic la wà. Ǹjẹ́ a fẹ́ wálé, a sì fẹ́ kí ó rọ̀ wá lọ́rùn láti wọlé wá nítorí Onípópó ní láti wá ṣe ìpẹ̀bí Ọ̀ràngún ìlà lọ́ wá wọ ìpẹ̀bí. Gba ìrí àwọn ọba tó kù gẹ́gẹ́ bí Alára, Ajírò, Olówú, Ẹ̀rẹ̀sà, Olúgbọ́n, gbogbo wọn pátápátá ni la ní láti gba ìrí ẹ̀ ń pé kí kinní yìí kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa, kí ìran Yorùbá kó lè jẹ́ nǹkan tí kò sọnù torí pé n tó bá sọ ilé ẹ̀nù ó ti pàdánù ni. Gbogbo ẹ̀yin tó dìde tí ẹ̀ ń ṣe làálàá láti jẹ́ pé kí a wọlé wá pẹ̀lú ìrọ̀rùn àti àlàáfíà, iná kò ní tán owó yín, àṣírí yín mọ̀ bò, ìyẹn mọ̀ rí bá ti ṣe, ìyẹn mọ̀ rónà gbé gbà, gbogbo ibẹ̀ tẹ́ bá ti sọ àrọ̀ máa rọ̀ mọ́ ni dáadáa ni ó máa jẹ́ fún ẹnìkanúkù wa. Àwọn gọ́vùnà wa tí wọ́n dìde tí wọ́n dì wá mẹ́rù tí wọ́n sọ pé àwọn ọmọ tàwọn tó wà ní Benin Republic a ní láti gbà wọ́n wọlé torí pé ìjọba ló ṣe ààlà ká pín wọn sọ́hùn. Wọn ò pín èèyàn, ilẹ̀ ni wọ́n pín. Àwa ọmọ Oduduwa pátápátá tá a wà ní Benin Republic a ní láti padà wálé torí pé ọ̀hún ilé èyí ilé ni orílẹ̀-èdè àwa ọmọ Yorùbá àwà. Iná wa dùn pé ta wá nù, jẹ́ ká sọnù, ń wá wa rí lójú méjì lẹ́ fi ń wá wa rí. Ọlọ́run á bù sápò yín o, Ọlọ́run á bù sápò yín o nítorí pé gbogbo nǹkan bá ní ìlọsíwájú owó ló wà ń bẹ̀ o, owó ló wà ń bẹ̀, owó náà kò ní wọ́n yín o, àṣírí kò ní tú o. Gbogbo ìrìn àjò náà tá a bá rí i ṣe láti Benin Republic wá sí Nàìjíríà ọlá Tolulaṣẹ ni o. Tolulaṣẹ yọ̀ǹda ara ẹ̀ pátápátá ká tó yọ̀ǹda gbogbo dúkìá ẹ̀ láti ṣe gbogbo iṣẹ́ yìí nítorí pé gbogbo iṣẹ́ náà ti ń ṣe kì í ṣe pé àwa là ń fún un lówó láti fi ṣe, kì í ṣe pé Nàìjíríà ló ń fínánsì owó fún un láti fi ṣe, òun náà fún ara ẹ̀ gbogbo làálàá tó ń ṣe, nǹkan tó ń jẹ, nǹkan tó ń mu, òun ló kó sínú ẹ̀ láti lè jẹ́ pé kí ó kó àwa ọmọ Oduduwa tí a wà ní Benin Republic kó kó wa padà wálé. Inú wa dùn pé ìgbà tó súnmọ́ yín ẹ gba ọ̀rọ̀ náà sí lẹ́nu, lẹ nà tán fún, lẹ dìde láti jẹ́ pé ká lè wálé lírọ̀rùn àti àlàáfíà. Àwa náà ń kí i, ẹ̀yin náà ẹ bá wa kí i, ẹ fi àdúrà tì í lẹ́yìn, ẹ fi owó kí fi tì í lẹ́yìn láti rí i pé yóò máa lọ yóò máa bọ̀, yóò máa lọ yóò máa bọ̀, gbogbo ẹ̀ pátápátá. Ọlọ́run gbogbo nǹkan tó tọ́ sí i tẹ́ lè ṣe fún kó lè rọrùn fún un láti kó wa wá ilé. Ẹ má gbàgbé ẹ̀ nítorí pé ọmọ náà ń ṣe wàhálà, ó ń ṣe wàhálà lórí wa gidi gan, ó ń ṣe kọ́lọ́n kó ràn án lọ́wọ́, àdúrà ẹ̀ kó gbà, ẹ̀mí ẹ̀ kó gùn, kórí bá ti ṣe kórónà gbé gbà, kó kó wa wálé ní ìrọ̀rùn àti àlàáfíà tó àṣẹ́gùn. Ẹ káàsán, èmi ni onítọ̀wé ti ìlú Tọ̀wé, ọ̀gánáísà àti gbogbo àwọn ọba ilẹ̀ Benin. Gbogbo nǹkan tí n bá ti ní kí n sọ òun làwọn àgbà ti sọ látìgbà.
èmi àdúrà lèmi àfihàn yín lọ́wọ́ pé iṣẹ́ tá a dáwọ́lé yìí ti ṣiṣẹ́ kékeré tó sì wọ ìtàn títí láyé ọgbọ́n ọ̀nà tí ẹ gbé gbà tí gbogbo ẹ̀ yóò fi yanjú ọlọ́run túbọ̀ máa jogún ẹ̀ fún nípa ti owó nípa ti àlàáfíà nípa ti ẹ̀mí gígùn ọlọ́run ó jogún ẹ̀ fún. padà wá báyìí sí ọ̀dọ̀ Onipopo náà bá wa sọ ọ̀rọ̀ díẹ̀. Good morning, I'm Onipopo from Grandpopo, ILE Bénin. I'm there in 5 November to IPEBI in Osun State, Orangun and ILE-IFE. On my other borders, I thank you for everything you're doing for my kingdom. And I thank Obas, former president of Nigeria, of his plan to come to Benin to my installation very soon. Thank you, all my brothers in Nigeria. I'm Onipopo, additional Ifegbemi, the Go Pomo, Onipopo of Grandpopo. So we meet all of you in Nigeria. I thank my good brother, my friend Tolulaṣẹ, the friend of the late Onipopo. Okay. Àwọn èèyàn mi à ń bọ̀ ní Nàìjíríà o, ẹ dẹ́kun kẹ rọ́jú kẹ gbà wá o, àmú ọmọ orí wa kẹlẹ́ pa ìpè bí ní òní o. Ọjọ́ òní mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní ilé tẹ̀rí nǹkan tí àwọn bàbá wa sọ yìí. Ohun tí a fẹ́ ṣe yìí ó jẹ́ nǹkan tó yẹ pé kò wáyé nílẹ̀ káàárọ̀ òjíire. A fẹ́ kí gbogbo àwọn ọmọ Oduduwa tó wà nílẹ̀ olómìnira Benin, Alákétu, Onipopo, Onisabe àti Oníkòyí alájẹsẹ̀ tìlú Àjàṣẹ́ ilé. Àwọn ọba ńlá wa tí a ní lẹ́yìn a ní àwọn ọba míì tí gbogbo ọba nílẹ̀ káàárọ̀ òjíire tilẹ̀ olómìnira Benin wọ́n lọ sórí 40 ó lé. Ṣùgbọ́n àwọn ọba mẹ́ta tí a sọ yìí a fẹ́ kó yẹ pé tí wọ́n bá fẹ́ jẹ àwọn ọba yìí ká máa bẹ̀rẹ̀ láti ìpèbí láti Nàìjíríà. Àwọn akíkábíyèsí Ọ̀ràngún Ìlà àti àwọn ọba wa tí wọ́n fẹ́ gba àlejò àwọn ọba wa yìí tí wọ́n retí láti náwó ara wọn fún ọ̀rọ̀ ìpèbí ni àti ọ̀rọ̀ bí ó ṣe máa ṣe ní ọ̀dọ̀ tí wọn hotel everything. Mo kí gbogbo wọn, mo kí Ajiro, mo kí Alára, mo kí Olúgbọ́n, mo kí Àrẹsà, mo tún kí Olówù ti Abẹ́òkúta, mo dẹ̀ kí Olówù ti Kúta náà. Mo kí wọn tí wọ́n ṣetán láti gba àwọn ọmọ ìyá wọn ní àsìkò tó máa wá fún ìpèbí ọjọ́ àpilẹ̀yà àtàlàáfíà. Àmì àṣẹ o. Àtàwọn àdìsọ ní Onipopo báyé máa ṣe tó ní bá máa ṣe lọ nìyẹn. So ọba tí kò bá ṣe ìrìn àjò ìpèbí nínú àwọn ọba ńláńlá mẹ́rin yẹn nílẹ̀ olómìnira Benin, mo fẹ́ kí gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire kẹ́ bá wa fi àṣẹ sí irú ọba bẹ́ẹ̀ tọkọ̀tọ̀ ẹ̀ jẹ́ sí ibẹ̀ kẹ́ mọ̀ pé fake ni, kò ní ṣe original nìyẹn. Kò nílé ẹ má gbà wọn láyè kan wọ ààfin, ẹ má gbà wọn láyè kan wọ́n tẹ ààfin nílẹ̀ Nàìjíríà kẹ́ mọ̀ wípé wọn ò ṣe ìrìn àjò yẹn rárá ni. So ìrìn àjò ìpèbí òun ni a fẹ́ ṣe báyìí. Olódùmarè kó gbà fún wa ká ṣe láyọ̀ àtàlàáfíà. Then ọdún tó ń bọ̀ ni a fẹ́ dé adé Onipopo. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbóhùn mi ẹ gbìyànjú kí ẹ kún àwa tí a fẹ́ ṣiṣẹ́ yìí kájọ dé adé Onipopo. Gbogbo yín ẹ yẹ ká wá sílẹ̀ olómìnira Benin ká lọ sí ìlú Grandpopo ká lọ wò bí wọ́n ṣe ń dé adé àṣà ìbílẹ̀. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé adé Onipopo tí wọ́n tó ti sọnù láti 450 years ago a ṣẹ̀ṣẹ̀ fẹ́ dé adé Onipopo báyìí nísìnyí. Ṣé wọ́n ní sí ń bẹ̀ ni? Èmi àwa ń bẹ lágbára Ọlọ́run. So ẹ ṣé gan gbogbo títí ó ń gbọ́ mi, gbogbo ẹ̀yin tí ẹ gbóhùn mi, inú yín dùn, inú yín á máa dùn dákalẹ́ ni. Ẹ̀yin tí ẹ gbóhùn mi náà tí kò yé yín, Ọlọ́run á jẹ́ kó yé yín. So ẹ ṣé o, àlàáfíà àti kẹ́lọ́run kó máa jẹ́ ti gbogbo wa o. Lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín tí mo bá yín sọ̀rọ̀ ní olóyè Tolulaṣẹ Oguntosin Táyé, Tolulaṣẹ ti ìlú Àjàṣẹ́ ilé ní ilẹ̀ olómìnira Benin, Port Novo. Ẹ ṣé o. Goodbye. Thank you.